bàbá mi máa tún Nàìjíríà ṣe ju bó ṣe wà yìí lọ, Ṣèyí Tinubu ló sọ bẹ́ẹ̀. Ṣèyí ọmọ ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn lórílẹ̀‐èdè Nàìjíríà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti fàwọn aráàlú lọ́kàn balẹ̀ pé wọn yóò mọ àsìkò bàbá òun yàtọ̀ gẹ́gẹ́ bí ìjọba tuntun rẹ̀ tó ń wọlé bọ̀ ṣe jẹ́ nítorí àti tún ìlú ṣe ni. Lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 29 oṣù kẹrin ọdún yìí ló sọ̀rọ̀ yìí nílùú Àbújá níbi ètò kan táwọn olólùfẹ́ àtàwọn alátìlẹyìn bàbá ẹ̀ gbé kalẹ̀. Ọjọ́ sátidé yìí ló jẹ́ ọjọ́ 24 ètò ọlọ́kan òjọ̀kan tí wọ́n ń ṣe ṣáájú ọjọ́ ìbúra wọlé aṣíwájú. Láti ọjọ́ 26 oṣù kẹta ọdún yìí làwọn ọ̀dọ́ tí wọ́n ń jà fún ètò ìjọba àwa-arawa Patriots in Defence of Democracy ti bẹ̀rẹ̀ ètò olójoojúmọ́ ọ̀hún. Pẹ̀lú ayọ̀, ẹ̀yẹ àti ọ̀yàyà ni wọ́n fi kí Ṣèyí káàbọ̀ sí Unity Fountain tí ètò náà ti wáyé nílùú Àbújá. Lásìkò tó ń sọ̀rọ̀, ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afẹ́nifẹ́re àtàwọn alátìlẹyìn tí wọ́n wà níbi ìpàdé náà. Bẹ́ẹ̀ ló fáwọn ọ̀dọ́ níròyìn ayọ̀ pé ìjọba tó ń wọlé bọ̀ kò ní fọwọ́ yẹpẹrẹ mú wọn, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìyànsípò. Bákan náà ló sọ fáwọn ọmọ Nàìjíríà pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ akọ̀mọ̀nà ìpolongo ètò ìdìbò fún bàbá òun, ìrètí ọ̀tun àti orílẹ̀-èdè Nàìjíríà tuntun tí yóò rọ mùtúmùwà lọ́rùn ni wọ́n mú bọ̀. Ọ̀gbẹ́ni Tósìn Adéyanjú tó jẹ́ adarí àwọn ikọ̀ náà tóun náà sọ̀rọ̀ sọ pé ètò ìpàdé ojoojúmọ́ táwọn ń ṣe ní ìpalẹ̀mọ́ fún ètò ìbúra wọlé yìí jẹ́ ètò táwọn ń ṣe láti fi ṣàtìlẹ́yìn fún agbára táwọn ọmọ Nàìjíríà fi fún Tinubu lọ́fẹ̀ẹ́ lófò lọ́jọ́ ìdìbò ààrẹ tó wáyé lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí. Ó tẹ̀síwájú pé pàtàkì ètò ìjáde táwọn ń ṣe yìí ni láti yí àwọn èèyàn lọ́kàn padà lórí ìròrí tí wọ́n ní nípa bí Tinubu ṣe wọlé tí wọ́n sì kéde ẹ̀ bí ààrẹ ilẹ̀ Nàìjíríà tuntun. Ó ní títí di ọjọ́ 29 oṣù kẹrin ọdún yìí làwọn yóò máa ṣètò lọ láì dáwọ́ dúró, ìyẹn lọ́jọ́ tí wọn yóò búra wọlé fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ lẹ́ẹ̀kẹrìndínlógún tí wọ́n fìbò gbé wọlé lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní àwọn ní oríṣiríṣi àlàkalẹ̀ ètò títí dórí ètò ìlera ọ̀fẹ́ táwọn máa gbé káàkiri fáwọn èèyàn tí wọ́n wà níkàlẹ̀ lójú náà láti mú kí ètò náà dùn sí i. Ó ní eléyìí kì í ṣe ètò táwọn olóṣèlú ṣe agbátẹrù ẹ̀ nítorí àwọn ọ̀rẹ́ àtàwọn alátìlẹyìn Tinubu ni wọ́n ń ṣe kòkárí àti ìnáwó díẹ̀. Monísọ́lá Sàká ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.